lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárá, ọba mi mọ́ lọ́ba tí mo sí o. Lẹ́yìn Jésù mi, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Bàbá mi mọ́, alágbára wo orúkọ rẹ̀. Ìgbà ìtì ayé máa dé o. Bàbá mi mọ́ máa sátọ̀ owó. Ẹlẹ́rìí tó bá tọ̀ wá kì í ta dọ̀. Dákun gbà mí, dákun gbà ayé mi yìí lá o. Bàbá mi mọ́, àtọ́fara tí mo mú orúkọ rẹ̀. Lẹ́yìn Jésù mi o, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárá. Ọba mi mọ́ lọ́ba tí mo sìn. Bàbá mo máa mọ orúkọ rẹ̀. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọ̀rẹ́ mi jẹ́ àjọkọ́. Alágbára mo mọ orúkọ rẹ̀. Kí ló ń tún dá wọn lọ́kàn rú o? Why are you worried? Why are you scared? Who is scaring you? Who is threatening your life? Talk to Jesus about it. He can deal with your enemies. Kí ló tún dá wọn lọ́kàn rú o? Ọ̀rẹ́ kò máa ṣòro fẹ́lẹ́dùmarè bíntín ní ìṣòro ayé mi àti ẹniwájú Olúwa. Agbára ẹ̀ka, agbára bàbá ká ìṣòro ayé mi àti ìṣòro ayé ẹ̀. Dákun nígbàgbọ́ nínú àdúrà ọ̀rẹ́ o. Ọ̀rọ̀ rẹ̀ àdáyà wá hallelujah. Lẹ́yìn Jésù mi o, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Bàṣẹ́bẹ̀ ọba mi mọ́ lọ́ba tí mo sìn. Bàbá mo máa mọ orúkọ rẹ̀. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Bàbá mi mọ́ alágbára mo mọ orúkọ rẹ̀. Ṣé ọ̀rẹ́ dà ẹni tí ọ̀rẹ́ dà kó má fi ṣègbìyàn ní abínibí gan dání. Ọ̀rẹ́ ayé kí ló já mọ́ o. Ohun asán ìmúlẹ̀ mo fọ́ ni. Ṣùgbọ́n Jésù Kristi ládúró ti ní lọ́jọ́ ìṣòro. Àtọ́fara tí mo mọ orúkọ. Bàbá mo máa mọ orúkọ rẹ̀ o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Àtọ́bájáyé mo mọ̀ o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Àbíbáyẹ̀wò mo mọ̀ o. Ìyanu ológo dídán. Àjípọ̀jọ́ ẹ̀dúkà bàbá mi o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Orúkọ Jésù máa ṣèyanu nínú ayé mi àti ẹ lóṣù yìí. Lórúkọ Jésù. Àmín.